ọ̀rọ̀ rẹ̀ o lórí bí Amẹrika ṣe dóòlà ọmọ ogun rẹ̀ tó wà nínú bàálù ìjagun tí Iran fi àdó olóró já lulẹ̀. Ọjọ́ méjì péré ni o ọjọ́ méjì péré ni Ààrẹ Donald Trump fún Iran láti ju ọwọ́ sílẹ̀ tàbí kí òun rọ òjò iná lé wọn lórí. Èyí ga o Ileesẹ Ọlọpa ìpinlẹ Jigawa ti nawọ gan afurasi ọdaràn kan tó dáná sun bàbá tó bí mọle. Àwọn èèyàn Burkina Faso gbọ́dọ̀ gbàgbé nípa ìjọba àwarawa. Ọgagun Ibrahim Traoré ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìkọ Boko-Haram Sekolu sílùú Chibok dáná sun ilé àti ṣọ́ọ̀bù ile-itaja. Àjọ NDLEA fi gbòòrò òfin gbé pásítọ̀ àti ìyàwó rẹ̀ pẹ̀lú egbòogi olóró skunk tí wọ́n gbé pamọ́ sínú ọkọ̀ l'Ékòó. Bá mi dá 20 million naira tí mo fún ọ lórí àrùn jẹjẹrẹ tí o sọ pé ó ń ṣe ọ padà o. Oil money yarí Blessing CEO fún lésì lọ́rọ̀ bá di iṣu ata yanyan. Akẹ́kọ̀ọ́bìnrin kan pa ọmọ tuntun tì lẹ́yìn tó bímọ tán lọ́gbà ilé ìwòsàn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣèlérí láti san gbèsè tó tó 3.3 trillion naira owó iná tó jẹ láti ọdún 2015. Àwọn agbésùnmọ̀mí ṣèkọlù sáwọn ṣọ́ọ̀ṣì, Sekupa èèyàn 7 jí àwọn mìíràn gbé lọ nípínlẹ̀ Kaduna. Ọlọ́pàá 3 pàdánù ẹ̀mí wọn bí àwọn agbébọn ṣe ṣèkọlù sílùú Katsina lọ́jọ́ Àìkú ọjọ́ Àjíǹde. Pásítọ̀ ìjọ OPM fi ẹ̀bùn ọkọ̀ ta ọmọkùnrin oní autism kan tó gbà tọ́lọ rẹ̀ ó sì tún yàn án gẹ́gẹ́ bí aṣojú. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àlàyé ọ̀rọ̀ rẹ̀ o lórí bí Amẹrika ṣe dóòlà ọmọ ogun rẹ̀ tó wà nínú bàálù ìjagun tí Iran fi àdó olóró já lulẹ̀. Iléeṣẹ́ ọmọ ogun Amẹrika ti dóòlà ọmọ ogun tó wà nínú bàálù ìjagun Amẹrika èyí tí Iran fi àdó olóró já lulẹ̀. Kò tíì sí ẹni tó lè sọ ẹ̀kúnrẹ́rẹ́ bí wọ́n ṣe rí ọmọ ogun tó wà nínú bàálù náà dóòlà, àmọ́ a gbọ́ pé nǹkan tí kò rọrùn ni. Onírúurú bàálù ìjagun àti hẹlikọ́pítà Amẹrika ló ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ olùwádìí CIA láti dóòlà awakọ̀ òfurufú náà. Lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 5 oṣù kẹrin yìí ní Ààrẹ Donald Trump kéde wípé Amẹrika ti dóòlà ọmọ ogun rẹ̀ tó wà nínú ọkọ̀ òfurufú F-15 tí Iran já lulẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó farapa gan-an. Ààrẹ Trump ní lórí àwọn òkè ńlá kan ní Iran ni wọ́n ti rí awakọ̀ bàálù ìjagun ọ̀hún dóòlà. Lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìròyìn jáde wípé bàálù ìjagun F-15 tí ọmọ ogun tó ń ṣàkóso nǹkan ìjagun àti awakọ̀ bàálù kan wà nínú rẹ̀ já lulẹ̀ lẹ́yìn tí Iran yin àdó olóró sí. Ṣé ìgbà àkọ́kọ́ rèé tí àwọn ọ̀tá yóò fi àdó olóró já bàálù ìjagun Amẹrika lulẹ̀ láti nǹkan bíi 20 ọdún sẹ́yìn. Àwọn ọmọ ogun Amẹrika méjèèjì tí wọ́n wà nínú bàálù náà ló ráyè jáde lẹ́yìn tí Iran yin àdó olóró sí bàálù ìjagun náà. Lọ́jọ́ kan náà ni Amẹrika dóòlà awakọ̀ bàálù náà, ṣùgbọ́n ọmọ ogun kejì tó wà nínú ọkọ̀ òfurufú ọ̀hún di àwátì tí Amẹrika sì bẹ̀rẹ̀ akitiyan láti ṣe àwárí ọmọ ogun kejì tó wà nínú bàálù náà. Lẹ́yìn èyí ni Iran kéde wípé àwọn fẹ́ mú ọmọ ogun náà níbikíbi tó bá wà. Kódà wọ́n ṣèlérí láti fún ẹnikẹ́ni tó bá rí ọmọ ogun Amẹrika náà ní $66,100. Àwọn fọ́nrán fídíò kan tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ ṣàfihàn báwọn aráàlú tí wọ́n di ìyàmọ́ra ogun ṣe ń wá ọmọ ogun Amẹrika náà káàkiri. Iléeṣẹ́ ológun Amẹrika sọ pé ìbọn ìléwọ́ nìkan ni yóò wà lọ́wọ́ ọmọ ogun náà tó bá tiẹ̀ wà lórí ilẹ̀. Àwọn iléeṣẹ́ ìròyìn Amẹrika sọ pé ọmọ ogun náà fi ara rẹ̀ pamọ́ sí òkè tí ó wà kí àwọn ọ̀tá má bàa rí ni. Níbẹ̀ sì ni ó dúró sí títí táwọn ọmọ ogun Amẹrika tí wọ́n dóòlà rẹ̀ fi dé. Ọjọ́ méjì péré ni o ọjọ́ méjì péré ni Ààrẹ Donald Trump fún Iran láti ju ọwọ́ sílẹ̀ tàbí kí òun rọ òjò iná lé wọn lórí. Ààrẹ ilẹ̀ Amẹrika Ààrẹ Donald Trump ti kìlọ̀ fún ìjọba Iran pé kó gba àlàáfíà láàyè láàrin ọjọ́ méjì péré kó sì sí àárín gbùngbùn Strait of Hormuz tí wọ́n ń kó epo rọ̀bì gbà kọjá lágbàáyé, bí bẹ́ẹ̀ kọ́ yóò fojú winá ohun ìjà olóró Amẹrika. Trump sọ pé wákàtí 48 péré lòun fún Iran láti ṣe bẹ́ẹ̀ kí òun tó bẹ̀rẹ̀ sí rọ òjò iná lé orílẹ̀-èdè náà lórí. Ààrẹ Amẹrika sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó Truth rẹ̀. Ó ní ṣé ẹ rántí pé mo fún Iran lọ́jọ́ 10
kó tọwọ́ bọ̀wé àdéhùn àlàáfíà tàbí kó ṣí ojú ọ̀nà orí omi Strait of Hormuz. Ó ní àkókò náà ti ń lọ, wákàtí 48 péré ló kù kí òjò iná tó bẹ̀rẹ̀ sí ń rọ̀ lé Iran lórí. Ojú ọ̀nà orí omi tí ìjọba Amẹ́ríkà ń pè fún ṣíṣí rẹ̀ ló jẹ́ èyí tí wọ́n ń gbé epo rọ̀bì gbà kọjá, léyìí tó ń túmọ̀ sí pé tí wàhálà kankan tàbí ìdíwọ́ bá wáyé lójú ọ̀nà orí omi náà, gbogbo ibi tí wọ́n ti ń lo epo bẹntiróòlù àtàwọn epo rọ̀bì míì ni yóò ní ìmọ̀lára rẹ̀. Láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tí ìbẹ̀rùbojo ti ń wáyé lórí ohun tó ṣeé ṣe kó wáyé lójú ọ̀nà ọ̀hún ni ìjọba Amẹ́ríkà ti fi àwọn ọmọ ogun ránṣẹ́ síbẹ̀ láti máa ṣọ́ àwọn ọkọ̀ ojú omi ńlá tó ń gbé epo kọjá níbẹ̀, àmọ́ Iran ní òun kò ní gbà fún Amẹ́ríkà. Ṣáájú láti jábọ̀ rẹ̀ nínú àwọn ìròyìn wa pé gbogbo ìgbìyànjú láti parí ogun náà ní tùbínùbí ló ti fi orí ṣánpọ́n. Wàyí o, Iran kò tí ì sọ ohunkóhun lórí gbèdéke tí Amẹ́ríkà fún yìí lásìkò tí à ń kó ìròyìn yìí jọ, àmọ́ ṣáájú àsìkò yìí ni Iran ti máa ń sọ pé gbígbó ajá lásán ní gbogbo ìdúnkokò Amẹ́ríkà mọ́ òun. Tí ẹ ò bá gbàgbé, láti àsìkò tí ogun Amẹ́ríkà àti Israel sí Iran ti bẹ̀rẹ̀ ní ọ̀wọ́n gógó ti dé bá epo bẹntiróòlù àtàwọn epo rọ̀bì míì lágbàáyé, èyí tó ń ṣàkóbá fún ètò ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè lágbàáyé. Àdúrà kí ogun ó parí làwọn èèyàn sì ń gbà, àmọ́ síbẹ̀ ọ̀rọ̀ náà ló fẹ́ dàbí arọ ni ò wálé Oníkòyí ò sinmi ogun lọ látàrí bí kò ṣe tí ì sí ààyè fún àsọyépọ̀ láàrin àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tí ogun náà gbèrú, Amẹ́ríkà, Israel àti Iran. Èyí ga o, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ti náwó gan afurasí ọ̀daràn kan tó dáná sun bàbá tó bí mọ́lé oríṣiríṣi. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ti fi páńpẹ́ òfin gbé arákùnrin kan ẹni ọdún 27 27 years tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kabiru Nuhu, ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó dáná sun bàbá rẹ̀ ẹni 60 years mọ́lé ní agbègbè ìjọba ìbílẹ̀ Kazaure. Wọ́n sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi ránṣẹ́ sí àwọn oníròyìn ní òwúrọ̀ ọjọ́ Àìkú. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa Sísù Adamu sọ pé ìwádìí fi hàn pé afurasí náà Kabiru Nuhu dá ohun èlò tó rọrùn láti jóná tí wọ́n fura sí pé ó lè jẹ́ pẹtiróòlù sí bàbá rẹ̀ lára tó sì fi iná sí, gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ṣe sọ. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹrin ọdún 2026 ní nǹkan bíi aago 6 òwúrọ̀ ní agbègbè Magama Quarters ní ìlú Kazaure ní ìjọba ìbílẹ̀ Kazaure. Ó ní wọ́n gbúròó pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ń ṣẹlẹ̀ tí bàbá náà sì wà nínú rẹ̀. Wọ́n ní ẹnìkan tí wọn ò fi orúkọ rẹ̀ léde ló ń gbìyànjú láti pa iná náà. Ó ní àwọn rí ìròyìn náà gbà láti ọ̀dọ̀ ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lókàn Malamai, èyí tó jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá gbé ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Gẹ́gẹ́ bí Àdàmú ṣe sọ, ó ní a mú afurasí náà pẹ̀lú àwọn ìfarapa iná tuntun àti ọgbẹ́ níwájú orí rẹ̀, apá àti ìka ẹsẹ̀ rẹ̀. Ó tún fi kún pé afurasí náà ń dojúkọ ẹ̀sùn pípa bàbá patricide, èyí tí ó lè jẹ́ ẹ̀sùn tó burú gan lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Aṣojú ọlọ́pàá Jigawa tún ṣàlàyé pé wọ́n gbé bàbá náà lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n ó gbẹ́mìí mì nígbà tí wọ́n ń tọ́jú rẹ̀. Àdàmú tún fi kún pé afurasí náà wà ní àhámọ́ ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́, a ó sì gbé e lọ sí ẹ̀ka ìwádìí ẹ̀sùn ọ̀daràn ìpínlẹ̀ CID ní Dùṣe fún ìwádìí tó pé àti ìdájọ́ òdodo. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa Haruna Yahaya kọ̀rọ̀jú sí ìṣẹ̀lẹ̀ burúkú yìí, ó sì fi dá àwọn ará ìlú lójú pé ìdájọ́ òdodo yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ láti mọ ìdí tí ọmọkùnrin náà fi ṣe ìkọlù náà sí bàbá rẹ̀. Ó tún rọ àwọn ará ìlú pé kí wọ́n máa lo ọ̀nà àlàáfíà láti yanjú àríyànjiyàn, kí wọ́n sì máa sọ fún àwọn ọlọ́pàá tí ìwà ìkà tàbí ìjà bá ń ṣẹlẹ̀ ní agbègbè wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tún bẹ̀ gbogbo ènìyàn pé kí wọ́n fi ọkàn balẹ̀, kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Ní àfikún, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ti fi dá gbogbo ènìyàn lójú pé àwọn ò wá gbogbo ọ̀nà láti jẹ́ kí àlàáfíà wà ní ìpínlẹ̀ náà. Àdàmú wá ní àwọn rọ ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí pé kó wá láti fi tó àwọn létí kí ìwádìí yìí lè rọrùn. Àwọn èèyàn Burkina Faso gbọ́dọ̀ gbàgbé nípa ìjọba àwarawa. Ọgagun Ibrahim Traoré ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ààrẹ ológun orílẹ̀-èdè Burkina Faso Ọgagun Ibrahim Traoré ti sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pé ìjọba àwarawa máa ń pààyàn
ní àwọn èèyàn àwọn ṣe gbọ́dọ̀ gbàgbé rẹ̀ láì fọ̀tàpè. Ibrahim Traoré tó gba ọ̀pá àṣẹ orílẹ̀-èdè náà lọ́dún 3 sẹ́yìn nínú ìdìtẹ̀gbàjọba sọ pé ọ̀pọ̀ àwọn ọmọ ilẹ̀ Áfíríkà ní kò fẹ́ràn ìjọba àwarawa àti pé orílẹ̀-èdè àwọn ní ọ̀nà tí wọn yóò fi máa ṣèjọba ara wọn láì lo ètò òṣèlú. Ṣáájú ni Traoré ti kọ́kọ́ ṣèlérí láti dá ìjọba padà fún àwọn olóṣèlú nínú oṣù kejì ọdún 2024 àmọ́ nígbà tó kù oṣù méjì kí gbèdéke tó dá pé ó kéde pé àwọn ológun ni yóò sì máa tukọ̀ ilẹ̀ náà lọ fún ọdún 5 míì. Nínú oṣù kìíní ọdún 2026 ìjọba ológun náà gbẹ́sẹ̀ lé gbogbo ohun tó jọ mọ́ òṣèlú níbẹ̀. Wọ́n ní ìgbésẹ̀ náà jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà láti tún orílẹ̀-èdè náà ṣe. Nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún ni Traoré ti sọ pé àwọn èèyàn wa láti gbàgbé nípa ìjọba àwarawa. Ìjọba àwarawa kì í ṣe fún wa. Ẹ wo Libya, èyí jẹ́ àpẹẹrẹ tó súnmọ́ wa. Fún odidi 40 ọdún gbáko ní ọ̀gágun Muammar Gaddafi fi tukọ̀ Libya bó tilẹ̀ jẹ́ pé ó ń pèsè ilé fún aráàlú ní ẹ̀dínwó, ẹ̀kọ́ ọ̀fẹ́ àti ètò ìlera ọ̀fẹ́. Gaddafi kú lásìkò rògbòdìyàn tó lọ lọ́wọ́ ní ìjọba ilẹ̀ òkèèrè nínú. Láti ìgbà tí Gaddafi ti jáde láyé ní ètò ìdìbò kankan kò tí ì wáyé lórílẹ̀-èdè náà. Onírúurú ẹgbẹ́ agbébọn ló sì ń ṣèjọba bó ṣe wù wọ́n lórílẹ̀-èdè ọ̀hún. Traoré ṣàlàyé pé gbogbo ìjọba tí àwọn alágbádá láti ilẹ̀ òkèèrè bá ń sọ pé àwọn fẹ́ fi ẹsẹ̀ ìjọba àwarawa múlẹ̀ ní Áfíríkà ní ọ̀pọ̀ ẹ̀mí máa ń ṣòfò. Lóòótọ́ ni àwọn ológun ti dìtẹ̀gbàjọba láwọn orílẹ̀-èdè kan ní Áfíríkà àmọ́ púpọ̀ orílẹ̀-èdè ní Áfíríkà ló ń fi ìbò gbé àwọn adarí wọn wọlé. Ẹ̀wẹ̀, ọ̀pọ̀ àwọn àríyànjiyàn ló máa ń wáyé lẹ́yìn ètò ìdìbò ní Áfíríkà tí púpọ̀ rẹ̀ sì máa ń dá lórí bí ìjọba tó wà lóde ṣe máa ń ṣe màkàrúrù nínú ètò ìdìbò náà, èyí tó máa ń padà dé ilé ẹjọ́. Ìkọ Boko-Haram ṣèkọlù sílùú Chibok, dáná sun ilé àti ṣọ́ọ̀bù ilé-itaja. Àwọn afurasí ikọ̀ agbésùnmọ̀mí Boko-Haram lọ́jọ́ àìkú Sunday ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sílùú Awapo, ìlú kan níjọba ìbílẹ̀ Chibok nípínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn aṣèkọlù náà ṣèkọlù sílùú náà lọ́gbọ̀n ní déédéé aago 1 òru tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ ṣáájú kí wọ́n tó dáná sun àwọn ilé tó fi mọ́ àwọn ilégbèé aládàáni àti àwọn ṣọ́ọ̀bù ilé-itaja. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún ìròyìn Punch Online, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ASP Nahum Daso sọ wípé ẹ̀mí ẹnikẹ́ni kò lọ sí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ìkọlù náà wáyé lóru ní déédéé aago 1 òru níjọba ìbílẹ̀ Chibok nílùú kan tí wọ́n ń pè ní Awapo. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé nípasẹ̀ àwọn agbébọn tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ikọ̀ alákatakítí ẹ̀sìn Boko Haram. Ó sọ wípé kò sí àkọsílẹ̀ ikú kankan, àwọn dúkìá nìkan ni wọ́n parun nípa dídáná sun wọ́n. Àwọn olùgbé ìlú tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé àwọn aṣèkọlù náà ló ya wọ ìlú lórí ọ̀kadà alùpùpù tí wọ́n sì ṣọṣẹ́ láabi wọn fún ó lé ní wákàtí kan. Olùgbé ìlú kan, ẹni tó ní kán forúkọ bò wọ́n láṣìírí, sọ wípé àwọn olùfarakásá tó ṣe kòńgẹ́ ìkọlù ti ṣe bẹ́ẹ̀ sàsálà fún ẹ̀mí ara wọn lọ sí ilé tó ní ààbò. Ẹni náà ní níṣe làwọn aṣèkọlù ọ̀hún dáná sun àwọn ilégbèé àti àwọn ṣọ́ọ̀bù ilé-itaja. Ó ní àwọn onílé àtàwọn oníṣọ́ọ̀bù ilé-itaja ti lọ sí ìgboro ìlú Chibok láti wá ìsádi fún ààbò. Olùgbé ìlú náà ké sí ìjọba láti gbé ìgbésẹ̀ kánmọ́nkóbó lójúnà láti dáàbò bo ìlú. Ó fi kún pé ẹ̀bẹ̀ àwọn kì í ṣe fún oúnjẹ tàbí aṣọ. Ó ní ohun tí àwọn nílò ní ààbò kí àwọn lè lọ sẹ́nu iṣẹ́ òòjọ́ àwọn. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé lẹ́yìn bíi wákàtí 24 tí àwọn afurasí ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ṣèkọlù sí ìpàgọ́ àwọn aláìnílélórí ní Damasak àti olú iléeṣẹ́ ọlọ́pàá Ngazai nípínlẹ̀ náà, níbi tí wọ́n ti dáná sun apá kan ọkọ̀ ayẹta kan tí wọ́n sì ṣekú pa àwọn agbófinró ọlọ́pàá 4 àti ọlọ́dẹ kan. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ti sọ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta Sátidé pé àwọn aṣèkọlù náà kó àwọn ohun ìjagun olóró ìbúgbàmùjọ lójúnà láti ṣèkọlù sáwọn ìlú náà, ṣùgbọ́n àwọn àjọ elétò ààbò gbéná wojú wọn. ASP Daso sọ pé ó ṣe ní láàánú pé àwọn ọlọ́pàá 4 pàdánù ẹ̀mí wọn lẹ́nu iṣẹ́. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa láṣẹ Àdẹ́dàá. Àjọ NDLEA fi ìgbéró òfin gbé pásítọ̀ àti ìyàwó rẹ̀ pẹ̀lú egbòogi olóró skunk tí wọ́n gbé pamọ́ sínú ọkọ̀ l'Ékòó.
Àjọ NDLEA tó ń gbógun ti egbòogi olóró National Drug Law Enforcement Agency ti ṣe bẹ́ẹ̀ náwó gan pásítọ̀ àti ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́yìn tí wọ́n ṣàwárí egbòogi olóró skunk ìwọ̀n kìlómítà 11 tí wọ́n gbé pamọ́ sínú ọkọ̀ wọn. Àwọn afurasí náà pásítọ̀ Àfọlábí Òdònú ẹni ọdún 45 45 years tó ń darí ìjọ aláṣọ funfun Celestial Church of Christ Agoyisi Beach lágbègbè Sápò lẹ́nu ibodè Sẹ̀mẹ̀ ní Badagry àti ìyàwó rẹ̀ abilékọ Success Òdònú ẹni ọdún 45 35 years jẹ́ fífi gbòòrò òfin gbé lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 2 oṣù kẹrin ní ibùdó àyẹ̀wò ní Gbàjì. Àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àìkú Sunday nípasẹ̀ agbẹnusọ àjọ náà Fẹ́mi Babafẹ́mi sọ wípé ṣíṣe òfin tòótọ́ gbígbọn inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Honda Pilot SUV tọkọtaya náà yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ ló yọrí sí sísàwárí egbòogi olóró skunk tí wọ́n gbé pamọ́ sínú kọ̀rọ̀kọ̀ndù ọkọ̀ wọn. Ó sọ wípé àwọn ṣàwárí egbòogi olóró skunk tí ìwọ̀n rẹ̀ tó kìlógíráàmù 11 tó jẹ́ gbígbé pamọ́ sínú ọkọ̀ wọn. Babafẹ́mi sọ wípé ìfigbóró òfin gbé náà tẹ̀lé ìfigbóró òfin gbé tó kọ́kọ́ wáyé níbùdó àyẹ̀wò yìí kan náà lọ́jọ́ Ajé Monday 30 oṣù kẹta nígbà tí àjọ náà náwó gan ayédèrú òṣìṣẹ́ aláàbò kan Samuel Sunday ẹni ọdún 35 years lásìkò tó ń gbé egbòogi olóró skunk kìlógíráàmù 24.5 rìnrìn àjò láti ẹnu ìloro Sẹ̀mẹ̀ sí Èkó. Ó fi kún pé ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ló yọrí sí ìfigbóró òfin gbé àlùfáà àti ìyàwó rẹ̀. Babafẹ́mi ní ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ara ìgbésẹ̀ iṣẹ́ nípasẹ̀ àjọ tó ń gbógun ti egbòogi olóró jákèjádò orílẹ̀-èdè láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ. Bá mi dá 20 million naira tí mo fún ọ lórí àrùn jẹjẹrẹ tí o sọ pé ó ń ṣe ọ padà o. Oil money yarí Blessing CEO fún lésì lọ́rọ̀ bá di iṣu ata yanyan. Láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní ìròyìn tí ń tàn kálẹ̀ lórí obìnrin sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára kan Blessing Nkiruka Okoro tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Blessing CEO. Blessing tí ẹnu kì í sìn lára rẹ̀ lọ́pọ̀ ìgbà látàrí àwọn ọ̀rọ̀ tó máa mú awuyewuye dání tó máa ń sọ lórí ayélujára ló déédéé ké gbàjarè pẹ̀lú omijé lójú láìpẹ́ yìí pé òun ti lùgbàdì jẹjẹrẹ àrùn ọmú. Lára àwọn tí a gbọ́ pé ó fowó ránṣẹ́ sí Blessing CEO láti tọ́jú ara rẹ̀ ní àlùfáà Káríbóyè Ibo táwọn èèyàn mọ̀ sí oil money. Oil money ló ti wá ń béèrè àdápadà owó rẹ̀ lọ́wọ́ Blessing CEO báyìí. Oil money sọ pé 20 mílíọ̀nù náírà lòun fún Blessing ó sì gbọ́dọ̀ dá padà láàrin ọjọ́ 7 péré. Blessing CEO ọmọ ìpínlẹ̀ Ebonyi ọ̀hún ló déédéé jáde lórí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí sunkún kíkorò tó ní òun ti ní àìsàn jẹjẹrẹ ọ̀hún. Kódà ó ní jẹjẹrẹ náà ti tàn kálẹ̀ ó sì ti wọ ìpele 4 àrùn ọ̀hún tí a mọ̀ sí stage 4. Ó ṣàfihàn ibi tí wọ́n ti ń bá fa irun orí rẹ̀ tó sì ń sunkún. Blessing CEO wá ń béèrè ìrànlọ́wọ́ àwọn èèyàn láti tọ́jú ara rẹ̀. Bẹ́ẹ̀ ló ní òun yóò ta ilé òun pẹ̀lú àwọn wíìgì olówó ńlá tóun ní kóun lè rówó tọ́jú jẹjẹrẹ tó wọlé dé lójijì náà. Láti fìdí ohun tó ń wí náà múlẹ̀, Blessing fi èsì àyẹ̀wò jẹjẹrẹ kan síta tó fi gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí. Ó ní èsì àyẹ̀wò ọ̀hún nìyẹn. Pẹ̀lú bí Blessing ṣe fi omijé tọrọ owó tó tún fi èsì àyẹ̀wò tó pè ní tirẹ̀ náà síta, àwọn èèyàn kan kò gbà á gbọ́, wọ́n ní irọ́ ló ń pa. Àwọn wọ̀nyí sọ pé wọ́n ní Blessing táwọn mọ̀ kò lè sọ̀rọ̀ kí èèyàn bá bẹ́ẹ̀ àti pé kò sóhun tí kò lè fi parọ́. Bákan náà ọ̀pọ̀ èèyàn ló ń kànú Blessing CEO. Wọ́n ní lóòótọ́ ló lè jẹ́ pé ẹnu kì í sìn lára rẹ̀ ṣùgbọ́n kò lè gbójúgbóyà kó máa fi jẹjẹrẹ ṣeré tàbí kó máa fi ẹnu ara rẹ̀ pé jẹjẹrẹ. Ní kíákíá ni owó ti bẹ̀rẹ̀ sí wọlé fún Blessing látọ̀dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú ọmọ Nàìjíríà. Kò pẹ́ rárá tó fi kéde pé òun ti rí mílíọ̀nù 13 náírà gbà 13 mílíọ̀nù náírà gbà nígbà táwọn kan sọ pé 100 mílíọ̀nù náírà ló ti bọ́ sí i lọ́wọ́. Nígbà tí ó yá lọ́rọ̀ padà bẹ́yìn yọ nígbà táwọn èèyàn ń sọ lórí ayélujára gbogbo ọ̀rọ̀ lórí jẹjẹrẹ tí Blessing Okoro sọ ló jẹ́ irọ́ gbù. Wọ́n ní ń ṣe ló yẹ kó tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà pẹ̀lú àwọn nítorí ayédèrú èsì jẹjẹrẹ tí kì í ṣe tiẹ̀ ló gbé jáde. Ṣùgbọ́n Blessing CEO ní òun kò jẹ́ ẹnìkankan ní àforíjì nítorí òun kò fipá mú wọn láti dáwó fún òun. Lórí ètò tẹlifíṣàn kan tó lọ ní Blessing ti ṣe àwọn àlàyé lórí ohun tó ṣẹlẹ̀ tó
tó sì ní òun yóò padà sọ́dọ̀ dókítà òun láti mọ̀ bóyá ìpele kẹta ni jẹjẹrẹ náà wà lóòótọ́. Ó ní wọ́n kọ́kọ́ sọ fún òun pé ohun tó wà lọ́mú òun kì í ṣe jẹjẹrẹ, ìgbà tó sì tún yá wọ́n ní jẹjẹrẹ ni. Ìyẹn ló ní ó mú kí òun ké gbàjarè fún ìrànlọ́wọ́ lórí ayélujára. Lára àwọn tí a gbọ́ pé ó fowó ránṣẹ́ sí Blessing CEO ní àlùfáà Káríboyè Ibo táwọn èèyàn mọ̀ sí oil money. Olùdarí iléeṣẹ́ elépo ní oil money ó sì sọ pé 20 mílíọ̀nù náírà lòun fi ṣe Blessing lóore nígbà tó kéde àrùn jẹjẹrẹ náà. Nínú ìwé tó lọ́wọ́ òfin nínú tí oil money fi ṣọwọ́ sí Blessing, èyí tó wà lórí ayélujára, ló ti kọ pé dá 20 mílíọ̀nù náírà mi padà kíá kó tó pẹ́ jù fún ọ. Bí Blessing bá kọ̀ láti dá owó náà padà kí ọjọ́ méje tó pé, oil money sọ pé ọ̀rọ̀ náà yóò dé ọ̀dọ̀ àwọn agbófinró, yóò sì padà di ẹjọ́. Ọ̀pọ̀ fídíò ni Blessing ti gbé jáde látìgbà tí ọ̀rọ̀ rẹ̀ yìí ti mú awuyewuye dání. Lára rẹ̀ ni èyí tó ti ní orúkọ tí òun ti ní ló jẹ́ káwọn èèyàn máa dáwó fóun. Ó ní ẹni tó bá ń jowú pé òun rówó gbà náà lè lọ wá ọ̀nà ọ̀la fúnra rẹ̀ nípa níní orúkọ tó pàwó. Gẹ́gẹ́ bí ó ti wí, ìwọ tí o kò dáwó kankan fún mi náà ń bá wọn sọ pé kí n gbé èsì àyẹ̀wò mi jáde, ṣé nítorí mo jáde pé káwọn èèyàn ràn mí lọ́wọ́. Orúkọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Má jẹ́ kó yà ọ́ lẹ́nu pé tí mo bá sì fi nọ́mbà àkáǹtì mi síta báyìí, àwọn èèyàn sì tún máa fún mi lówó. Ó ń yà yín lẹ́nu pé àwọn èèyàn fẹ́ràn Blessing. Ìwọ náà lọ wá orúkọ fúnra rẹ̀ tó lè pèsè owó fún ọ. Báyìí ni Blessing sọ nínú fídíò náà. Ọ̀kan nínú àwọn fídíò rẹ̀ náà ló tún ṣàfihàn ibi tí ó ti ń jẹ akàn ńlá tó ń ṣe fàájì ara rẹ̀ lórí ayélujára. Ní báyìí, ọ̀pọ̀ èèyàn ló ti ń pè fún fífi gbòòrò òfin gbé ọmọbìnrin náà. Wọ́n ní àwọn ìwà ọ̀daràn tó lòdì sófin ló hù, ó sì ti yẹ kí wọ́n fọwọ́ òfin mú tipẹ́ tó bá jẹ́ ìlú tí òfin ti fẹsẹ̀ múlẹ̀ ní Nàìjíríà ni. Abala 419 òfin ìwà ọ̀daràn orílẹ̀-èdè Nàìjíríà sọ pé ẹnikẹ́ni tó bá ṣe nǹkan kan lórí irọ́ tàbí ẹ̀tàn láti lu èèyàn ní jìbìtì tàbí jí ohun kan lọ́wọ́ ẹlòmíì jẹ̀bi ìwà burúkú, ó sì lè lọ sí ẹ̀wọ̀n ọdún 3. Abala àkọ́kọ́ ọdún 2006 sọ pé ẹni tó bá purọ́ gba owó tàbí àánú kankan ti hùwà ọ̀daràn. Òfin náà tẹ̀síwájú pé kò bá jẹ́ ilẹ̀ òkèrè ni ẹni náà ti hùwà yìí, ó lòdì sí òfin. Lọ́wọ́ ìsàlẹ̀ òfin ìwà ọ̀daràn náà, ó ṣeéṣe kí ẹni tó bá jẹ̀bi rẹ̀ ṣe ẹ̀wọ̀n ọdún 7 sí 20 ọdún láìsí àyè owó ìtanràn kankan. Ọmọ ìpínlẹ̀ Ebonyi lápá ìlà oòrùn Nàìjíríà ní Blessing Nkiruka Okoro, ìjọba ìbílẹ̀ Onitsha ni wọ́n ti bí. Orúkọ tó sọ di gbajúmọ̀ ní Blessing CEO. Òǹkọ̀wé ni, sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára ni, bẹ́ẹ̀ ló sì tún máa ń sọ̀rọ̀ lórí ìgbéyàwó àti ìbáraẹnidọ́rẹ̀ẹ́ àti ìbálòpọ̀. Ó bí àwọn ọmọkùnrin méjì. Ẹni ọdún 18 18 years ní Blessing nígbà tó fẹ́ ọkọ rẹ̀ àkọ́kọ́ ní 2010. Ọkùnrin náà ló bí àwọn ọmọ rẹ̀ méjì fún. Ìgbéyàwó náà túká nígbà tí Blessing pé ẹni ọdún 21 21 years. Ẹni ọdún 37 37 years ní báyìí. Oṣù kẹrin ọdún 2019 ní Blessing CEO ṣàfihàn àwọn fọ́tò ilé ńlá tó ní òun kọ́ sí Enugu. Àmọ́ kò pẹ́ tí Onye Eze, ẹni tó ní ilé ńlá ọ̀hún, fi jáde pé irọ́ ni Blessing pa, òun kọ́ ló ní ilé náà, ó sì fi ọlọ́pàá mú. Lẹ́yìn èyí ni Blessing ṣe fídíò tó fi tọrọ àforíjì pé irọ́ lòun pa nípa àjọṣe pẹ̀lú ọkùnrin kan, Ikechukwu Darlington Ogbonna, táwọn èèyàn mọ̀ sí IVD, ni wọ́n ní Blessing bá dọ̀rẹ́ tí ọ̀rọ̀ náà sì di ariwo nígbà tí ìyàwó Ogbonna tó ń jẹ́ Bímbọ́ ní òun kò ní gbà kí Blessing ní nǹkan láti ṣe pẹ̀lú ọkọ òun. Oṣù kẹwàá ọdún 2022 ni Bímbọ́ kú lójijì. Kò pẹ́ sígbà náà ní ìròyìn gbé pé Blessing àti IVD ti ń padà fẹ́ra wọn. Kò sì pẹ́ sígbà náà tí IVD fi ní kí Blessing jẹ́ káwọn gbé ìfẹ́ àwọn lọ sí ìpele tó hàn sáráyé. Akẹ́kọ̀ọ́bìnrin kan pa ọmọ tuntun tì lẹ́yìn tó bímọ tán lọ́gbà ilé ìwòsàn. Aláṣẹ ìpínlẹ̀ Kwara tí ń ṣètọ́jú ọmọ tuntun tó jẹ́ pípatì nípasẹ̀ ìyá rẹ̀ ti ṣe akẹ́kọ̀ọ́, èyí tó ń tọ́ka sí ìfarajìn láti dáàbò bo àwọn ọmọdé. Kọmíṣánná fún ọ̀rọ̀ obìnrin nípìnlẹ̀ náà, Ọpẹ́yẹmí Olúwakẹ́mi, jẹ́ kó di mímọ̀ pé ọmọ tuntun náà tó jẹ́ bíbí lọ́jọ́bọ̀ Thursday ni wọ́n gbé lọ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ obìnrin lọ́jọ́ Ẹtì Friday nípasẹ̀ agbófinró ọlọ́pàá
Medinat Garuba pẹ̀lú olùdarí àgbà ọgbà iléewòsàn Apálára Giwa Lukman. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde látọ̀dọ̀ Ìyanu Lawal, akọ̀wé fétò ìròyìn fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ obìnrin, Olúwakẹ́mi tẹnumọ́ pé ìjọba ìpínlẹ̀ yóò pèsè gbogbo ìtọ́jú nípa ìlera àti tara tó ṣe kókó fún ọmọ náà. Ó jẹ́ kó di mímọ̀ pé gbogbo ọmọ ló ṣe pàtàkì. Ó gbóríyìn fún àwọn aráàlú láti rí dájú pé ọmọ náà dé iléeṣẹ́ náà láyọ̀ àti àlàáfíà. Olùdarí àgbà iléewòsàn Apálára Lukman fi kún pé ìyá náà ti kọ́kọ́ ní lérò láti yọ oyún náà, ṣùgbọ́n lẹ́yìn ìgbaninímọ̀ràn ló tún èrò rẹ̀ pa. Ládùrú èyí níṣe ló pa ọmọ tuntun náà tì lẹ́sẹ̀kẹsẹ̀ tó bímọ tán. Olúwakẹ́mi tó sọ síwájú sí pé lábẹ́ òfin ẹ̀tọ́ àwọn ọmọdé Child Rights Law ní àwọn ọmọ tó jẹ́ pípatì gbọ́dọ̀ padà sí àwùjọ nípa ìtọ́jú tàbí gbígba ọmọ tọ́ lẹ́yìn ìlànà tó yẹ. Ó sọ pé àkókò tó yẹ kí àwọn ìyá gbà láti ronú lórí ìpinnu wọn lórí pípa àwọn ọmọ wọn tì rèé. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣèlérí láti san gbèsè tó tó 3.3 trillion naira owó iná tó jẹ láti ọdún 2015. Ìjọba àpapọ̀ ti kéde pé Ààrẹ Bọ́lá Tinubu ti gbé owó tí iye rẹ̀ tó 3.3 trillion naira kalẹ̀ kí iná mọ̀nàmọ́ná lè ṣe déédé ní Nàìjíríà. Agbẹnusọ Ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà sọ nínú àtẹ̀jáde kan pé owó náà ni ìjọba gbé kalẹ̀ lábẹ́ àsíá ètò Presidential Power Sector Financial Reforms Program láti san gbèsè tí ìjọba jẹ tẹ́lẹ̀. Ọ̀nànúgà sọ pé ìgbésẹ̀ yìí wáyé láti rí dájú pé iná ìjọba ṣe déédé ní Nàìjíríà. Agbẹnusọ Ààrẹ ọ̀hún ní ìjọba gbé ìgbésẹ̀ náà lẹ́yìn tó ti ṣàgbéyẹ̀wò gbogbo gbèsè tí ìjọba ti jẹ ṣáájú àsìkò yìí. Gẹ́gẹ́ bó ṣe sọ, gbèsè owó iná ọ̀hún ní ìjọba Nàìjíríà jẹ láàrin oṣù kejì ọdún 2015 títí di oṣù kẹta ọdún 2025. Ó ṣàlàyé pé ìgbésẹ̀ yìí bẹ̀rẹ̀ pẹ̀lú ibùdó tó ń pèsè iná mọ̀nàmọ́ná 15 tí iye owó rẹ̀ tó 2.3 trillion naira. Ìjọba sì ti kó 501 billion naira jọ láti gbọ́ bùkátà ọ̀rọ̀ náà. Ó sọ síwájú sí pé 223 billion naira ni wọ́n ti san jáde nínú rẹ̀ tí sísan àwọn tó kù sì ti ń lọ lọ́wọ́. Gẹ́gẹ́ bí àlàyé Ọ̀nànúgà, sísan owó náà yóò jẹ́ kí àwọn iléeṣẹ́ tó ń pèsè iná àti àwọn iléeṣẹ́ apínnáká lè ṣiṣẹ́ bó ṣe yẹ. Àmì tí yóò sì jáde lẹ́yìn gbogbo rẹ̀ ni pé àwọn ọmọ Nàìjíríà yóò ní iná mọ̀nàmọ́ná tó ṣe déédé. Ìjọba ní tí iná mọ̀nàmọ́ná bá dúró déédé, àwọn olùdókòwò láti ilẹ̀ òkèrè yóò wọlé sí Nàìjíríà, àwọn aráàlú yóò rí iṣẹ́ ṣe, ara yóò sì tu gbogbo mùtùmùwà. Ó ní ìgbésẹ̀ yìí kì í ṣe láti san àwọn gbèsè tí ìjọba jẹ sílẹ̀ nìkan, àmọ́ ó wà fún ìpèsè iná tó dúró déédé faraàlú. Yàtọ̀ sí sísan gbèsè yìí, Ọ̀nànúgà fi kún pé àwọn iṣẹ́ míì sì ń bọ̀ lọ́nà bíi ètò mítà tí yóò jẹ́ kí aráàlú máa san owó fún iná tí wọ́n bá lò nìkan ṣoṣo. Ó ní àwọn tí ìjọba ń gbèrò láti kọ́kọ́ fún ní iná ní àwọn iléeṣẹ́ ńláńlá àtàwọn olókoòwò kéékèèké lọ́nà àti jẹ́ kí ọrọ̀ ajé Nàìjíríà gbèrú sí i. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé àfojúsùn ìjọba ní ìpèsè iná tó dúró déédé fún àwọn èèyàn nínú ilé wọn, ṣíṣe àtìlẹ́yìn fún àwọn oníṣòwò láti ṣiṣẹ́ ohun tí yóò mú ayé dẹrùn fún gbogbo ọmọ Nàìjíríà. Olórí Olúwaṣèǹdárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùà yóò sì dára fún yín. Àwọn agbésùnmọ̀mí ṣèkọlù sáwọn ṣọ́ọ̀ṣì, ṣekúpa èèyàn 7, jí àwọn mìíràn gbé lọ nípínlẹ̀ Kaduna. Àwọn agbésùnmọ̀mí ti ṣèkọlù sílùú Ariko níjọba ìbílẹ̀ Kachia nípínlẹ̀ Kaduna dojúkọ àwọn ilé ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ 2 lásìkò ayẹyẹ ọdún àjíǹde Easter tí wọ́n sì ṣekú pa ó kéré tán àwọn èèyàn 7 nígbà tí wọ́n sì jí ọ̀pọ̀ sá lọ. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lówùúrọ̀ kùtù ọjọ́ àìkú Sunday tí wọ́n sì sọ ìlú sínú ìpayà ìbẹ̀rùbojo. Kánsílọ̀ tó ń sojú àwọn wọ́ọ̀dù lábẹ́ agbègbè Ariko, Mark Bawa, fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn lọ́jọ́ àìkú Sunday lórí ìpè fóònù ìbánisọ̀rọ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn ṣọ́ọ̀ṣì olùfarakásá náà ní ṣọ́ọ̀ṣì First Equa Church àti St. Augustine Catholic Church. Àwọn ṣọ́ọ̀ṣì náà ló wà ní agbègbè náà. Bawa sọ wípé òun ti lọ ságbègbè náà láti mọ pàtó iye àwọn olùfarakásá. Àwọn kan ní èèyàn 7 ló jẹ́ ṣíṣekúpa, nígbà tí àwọn míín sì ń sọ wípé àwọn èèyàn 8 ló jẹ́ ṣíṣekúpa. Ó fi kún pé àìsí ètò ìbánisọ̀rọ̀ tó jágara lágbègbè náà
lè mú kí àwọn aṣèkọlù ọ̀hún ṣọṣẹ́ láabi láìsí ìdásí kànmọ́nkóbó. Àwọn aṣèkọlù náà ló sì ya wọ ìlú lógúnlọ́gbọ̀n tí wọ́n sì yí agbègbè náà ká tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ sáwọn olùjọsìn. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ṣekú pa nígbà tí wọ́n sì jí àwọn yòókù wọnú igbó lọ. Níṣẹ́ làwọn olùgbé ìlú sọ wípé àwọn aṣèkọlù náà ṣọṣẹ́ láabi wọn fún ọ̀pọ̀ àkókò láìsí ìdènà kankan. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé lẹ́yìn oṣù méjì tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé nílùú Krumi àti níjọba ìbílẹ̀ Kachia níbi tí ogunlọ́gọ̀ àwọn olùjọ́sìn ti jẹ́ jíjígbé sá lọ lásìkò ìpéjọpọ̀ nínú ìjọ lóṣù kejì ọdún 2026. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ti ru ìbínú sókè tó sì ti dá awuyewuye sílẹ̀ tí wọ́n sì pè fún mímú ìwà níkàlẹ̀ àwọn àjọ elétò ààbò lágbára sí i ní apá ẹkùn gúúsù ilẹ̀ Kaduna. Nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kaduna DSP Mansi Hasan tó sì ní òun yóò máa jábọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa ìṣẹ̀lẹ̀ náà. Àwọn awòye jẹ́ kó di mímọ̀ pé àwọn ìkọlù náà ló tọ́ka sí ìṣòro ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ tó ń dojúkọ àwọn ìgbèríko ìlú ní apá ẹkùn gúúsù Kaduna, pàápàá jùlọ lásìkò ìpéjọpọ̀ ayẹyẹ ọdún àjíǹde nílé ìjọsìn. Ọlọ́pàá mẹ́ta pàdánù ẹ̀mí wọn bí àwọn agbébọn ṣe ṣèkọlù sílùú Katsina lọ́jọ́ àìkú ọjọ́ àjíǹde. Kò dín ní ọlọ́pàá mẹ́ta tó jẹ́ ṣekúpa lásìkò àkọ̀tun ìkọlù àwọn agbébọn lọ́jọ́ àìkú Sunday nílùú Tangani àti Aya ní ìjọba ìbílẹ̀ Musawa àti Matazu nípínlẹ̀ Katsina. Adarí ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress nípínlẹ̀ Katsina àti mínísítà fétò ẹ̀kọ́ tẹ́lẹ̀ rí Lawal Batagarawa sọ nípa ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìkọlù burúkú tó wáyé ní Katsina lọ́jọ́ àìkú Sunday. Ó kọ̀rọ̀ ojú sí ìfẹ̀míṣòfò ojoojúmọ́ náà pàápàá jùlọ lápá ẹkùn àríwá ilẹ̀ wa Nàìjíríà. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní lórúkọ olú iléeṣẹ́ àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ADC àti ẹ̀ka ìpínlẹ̀ Katsina ni wọ́n bá àwọn èèyàn Matazu, Musawa, Tangani, Sayaya àti gbogbo agbègbè Musawa àti Matazu kẹ́dùn lásìkò tí àwọn gba ìròyìn kọlù ìbànújẹ́. Ó ní ìṣẹ̀lẹ̀ kọlù náà wáyé ní Matazu níbi tí àwọn ọlọ́pàá àti àwọn aráàlú kan ti jẹ́ ṣekú pa. Ó ní àwọn ìlú tó mẹ́nubà lákòókò náà jẹ́ ṣèkọlù sí bákan náà. Ó ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ló jẹ́ tó sì ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Katsina, Zamfara, Sokoto, Kebbi, Niger, Plateau àti ọ̀pọ̀ apá ẹkùn orílẹ̀-èdè. Ó ní ìṣẹ̀lẹ̀ burúkú lèyí nípa àìsí ààbò. Wàyí o, wọ́n ké sí ìjọba àpapọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ láti ṣe ojúṣe wọn tí wọ́n búra fún láti gbèrò. Ojúṣe wọn ni láti dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Wọ́n ní láìsí ààbò fún ẹ̀mí àti dúkìá, ìfaradà àwọn èèyàn jẹ́ yíyẹpẹrẹ. Láìsí ààbò tó gbópọn, àwùjọ ń lọ sóko aláìṣẹ̀ tàbí oko ìparun. Wọ́n ní ìjọba àpapọ̀ kò ṣe ojúṣe rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ pẹ̀lú ọwọ́ yẹpẹrẹ tó fi mú ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ. Batagarawa tún bá àwọn èèyàn ìpínlẹ̀ Katsina àti iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, kò tíì sí àtẹ̀jáde kankan tó jáde síta látọ̀dọ̀ ọlọ́pàá tó fi iye àwọn olùfarakásá náà múlẹ̀ ní pàtó. Pásítọ̀ ìjọ OPM fi ẹ̀bùn ọkọ̀ ta ọmọkùnrin oní autism kan tó gbàtọ́ lọ́rẹ, ó sì tún yàn án gẹ́gẹ́ bí aṣojú. Olùdásílẹ̀ ìjọ Omega Power Ministries Chibuzo Chinyere ti kéde àfikún àtìlẹ́yìn fún ọ̀dọ́mọkùnrin kan tí ọ̀pọ̀ mọ̀ sí Aboy lẹ́yìn ìgbéyàwó rẹ̀ tó wáyé láìpẹ́ yìí. Àlùfáà náà ló sọ èyí di mímọ̀ lójú òpó ayélujára X lọ́jọ́ àìkú Sunday pé Aboy tí wọ́n sọ ní Elijah báyìí ti gba ẹ̀bùn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus nígbà tí òun àti ìyàwó rẹ̀ tún jẹ́ fífún ní ilẹ̀ plọ́ọ̀tì kan. Ó tẹ̀síwájú, ó ní pé òun ti yan Elijah gẹ́gẹ́ bí aṣojú, ìyẹn ambassador fún ẹ̀ka ìjọ tó ń ṣètò iléèwé ọ̀fẹ́ fún àwọn ọmọdé tó ní ìpèníjà ìlera autism àti Down syndrome. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn tí pásítọ̀ ṣètò ìgbéyàwó fún arákùnrin oní autism yìí àti obìnrin àgbàlagbà kan. Ìgbésẹ̀ tó dá awuyewuye àhesọ ọ̀rọ̀ sílẹ̀ lórí ìtàkùn ayélujára. Punch Online ti jábọ̀ tẹ́lẹ̀ pé ìgbéyàwó náà tó
tó wáyé lọ́jọ́ 29 oṣù kẹta tẹ̀lé àtakò àríwísí gbogbogbò lórí fídíò kan tó gba ìgboro kan tó ṣàfihàn àlùfáà tó ń wá ìyàwó fún ọkùnrin náà. Gẹ́gẹ́ bí Chinyere ti sọ, wọ́n fi ọkọ ìyàwó sílẹ̀ nígbà tí ó wà ní ọmọdé tí wọ́n sì tọ́ dàgbà lábẹ́ ìtọ́jú rẹ̀ ní ṣọ́ọ̀ṣì. Pásítọ̀ náà tún kéde ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ ìṣúná àti ìgbáyégbádùn fún tọkọtaya náà títí kan mílíọ̀nù náírà, ibùgbé àtàwọn ohun ìmóríyá mìíràn tó jẹ́ gbígbé kalẹ̀ láti ṣàtìlẹ́yìn fún ìgbéyàwó wọn. Láìka àríwísí àkọ́kọ́ tí ó yí ètò náà ká, àlùfáà náà ti tẹ̀síwájú láti máa gbé àwọn ìròyìn tuntun jáde. Ó ń fi ìrètí hàn nípa ọjọ́ iwájú tọkọtaya náà àti ìdàgbàsókè ọkùnrin ọ̀hún.